right here, man. Salaam alaikum Alfa. Àpọ̀jọ́ mẹ́ta sà. Ẹ wò màá ní káwọn ọmọ bá mi gbé àwọn milk sẹ̀mó kan bá mi gbé wá fún yín sódà ẹ bá mi ha fáwọn ará àdúgbò kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kó yé wọn wípé èmi Honourable wòyíwò yes èmi ni mo ní kẹ́ ẹ ha fún wọn ẹ dákọ̀ mi sísà màá hà ní 50,000 ẹ jọ̀ọ́ excuse. Honourable kí ló dé látọjọ́ ìhà orí yín Ramadan wọlé ẹ wá fẹ́ sọ̀rọ̀ sí àyíní fún wa àwa ò fẹ́ látijọ́ tá ò ti rí yín ebi òkúkú pa wá ọba mímọ́ ń bọ̀ wá afore jókòó toore a ò fóore yín ó dàbọ̀ ọgbọ́n tẹ́ ẹ kún dáyé wá ká lè àwọn ẹ̀bùn yìí fáwọn èèyàn kí wọ́n lè máa pariwo yín káàkiri ẹ fẹ́ sọlé olúwa di bíi campaign kí lẹ̀ ń wò látọjọ́ yìí wá ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé mọ́sálásí wà níbí ààwẹ̀ wá wọlé tán ẹ wá bẹ̀rẹ̀ sí polongo ẹ fẹ́ fóúnjẹ tù wá lójú a kì í sáré bí pápá. Honourable wòyíwò àbí kílẹ̀ lẹ́ẹ̀kún jẹ́ gbogbo jàmáà yìí lẹ wá bá lọ́jọ́ sí tẹ́ ẹ fẹ́ dìbò gbogbo wa la gbárùkù tì yín tá a yàn yín síbò afojú èèyàn gidi wò yín ẹ wọlé tán ẹ daráàlú ṣàdánwò òní Àbújá ọ̀la Lọ́kọ́jà bí jàmáà bá tiẹ̀ ní nǹkan kan tá a fẹ́ ṣe ní mọ́sálásí àti wọlé yín tó dogun àwọn ajá tẹ́ ẹ fi sẹ́nu ọ̀nà òní lè jẹ́ aráyè yọjú o àwọn síkírọ́rìtì yín máa ń lẹ́ òsì nílé afáìfì ìsílẹ̀ fìwé sílẹ̀ dòní a ò gbọ́ làbárè àsìkò òbó wá dé ẹ wá sí ráwọn èèyàn tán já lákùnjẹ ẹ mọ̀ gbowó yín lọ a ò fẹ́ mílíìkì àti sẹ̀mú tẹ́ ẹ fẹ́ gbé wá ẹ gbé gbogbo ẹ lọ a ò fẹ́ pa. oníkálukú ó sì tún ara ẹ̀ ṣe níbẹ̀ pàápàá jùlọ àwọn tá a lérò pé a fẹ́ ṣèlú àtàwọn tá a lérò pé wọ́n ó ṣèlú lé lórí.